ẹ gbọ́ kí ló fà á táwọn èèyàn fi ń wọ́ tọ MC Oluomo chairman nurtw lẹ́kọ̀ọ́ lẹ́yìn kí ló ṣẹlẹ̀ gangan àṣírí wo ló wà ńbẹ̀. bàbá Ajani Bello àfa Ajani Bello lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ MC Oluomo yìí. ọ̀pọ̀ ìgbà náà la sì ti rí tí MC Oluomo máa ń lọ sóde lóríṣiríṣi débi pé ó ń lọ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ló ń lọ mọ́ṣáláṣí ó ń bá wọn alábàáláyé ṣé ẹran ìfẹ́ tó ní lára náà ló fà á àbí báwo ló ṣe jẹ́ gangan ṣówó ni ló fà á owó tó ní lọ́wọ́ ló fà á ni táwọn èèyàn fi ń súnmọ́ lọ́tún lọ́sì tí èrò pọ̀ lẹ́yìn ẹ̀ ṣé nítorí connection tó ní pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè ni àbí kí ni ó fà á gangan ẹ wo ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ràn MC Oluomo yìí náà ni ọ̀rọ̀ ìyàwó Ògúngbè ṣẹlẹ̀ lọ́jọ́sí táwọn kan ní wọ́n fẹ́ra wọn ni ṣùgbọ́n tí ìyàwó Ògúngbè máa padà jáde pé kò rí bẹ́ẹ̀ o aláàánú òun ni o ṣé ó wá ní láti jẹ́ pé nítorí pé ó jẹ́ aláàánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ṣe ń wọ́tọ̀ ọ́ lẹ́yìn náà ṣe ń fẹ́ràn ẹ̀ sí lójoojúmọ́ ṣé rántí gbogbo ìgbà tí ọ̀rọ̀ chairman nurtw Èkó gbóná gidi gan tó jẹ́ pé ẹ̀sùn wá ń jáde lóríṣiríṣi pé MC yẹn pé ṣe bó máa ń fáwọn èèyàn lówó bó ṣe wọ́n ni ó máa ń yáwó lóríṣiríṣi tó máa ń waste owó bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní àwọn òṣèrébìnrin Nollywood ló máa ń sábà fún lówó jù ẹgbọ́n ṣé lóòótọ́ ni tó bá rí bẹ́ẹ̀ ṣó láti jẹ́ pé àfa Ajani Bello náà àwọn náà ti rówó gbà lọ́wọ́ MC Oluomo àbí nítorí àfa Ajani Bello yìí ṣobìnrin báwo ló ṣe wá jẹ́ tó fi jẹ́ pé àwọn èèyàn ń rọ́tọ̀ MC Oluomo lẹ́yìn ó lágbára o ẹ̀yin èèyàn wa ó lágbára ẹ wèrò lẹ́yìn MC Oluomo lẹ́yìn Alhaji Musiliu lẹ́yìn Alhaji Musiliu Akinsanya ẹ wo bí wọ́n ṣe dúró gbágbágbágbá tí ọ̀pọ̀ èèyàn sì ń pinnu láti máa túbọ̀ máa ṣe àtìlẹ́yìn fún eléyìí lágbára o ṣé àwúre ni ká pè ní àbí báwo ló ṣe jẹ́ gangan. Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. àbẹ́gbọ́ báwọn èèyàn ṣe ń kí mẹ́sàn-án mẹ́wàá ẹ̀rí pé ìfẹ́ yìí pọ̀ ó lágbára. lóòótọ́ MC Oluomo náà ní past ẹ̀ ó ní àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn táwọn èèyàn máa ń sọ kò sì sẹ́ni tí ò ní nǹkan tó ti ṣe sẹ́yìn ṣùgbọ́n kí làṣírí tó wà ń bẹ̀ tí ọ̀pọ̀ èèyàn fi ń fẹ́ lójoojúmọ́ pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ chairman ti nurtw Èkó àwọn tó ń tì í lẹ́yìn àwọn tó ń support ẹ̀ ṣì wà ń bẹ̀ o wọn padà lẹ́yìn ẹ̀ kí lè ròyìn ẹ̀yin èèyàn wa àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì gbogbo wọn ló máa ń invite MC Oluomo ṣé nítorí pé ó jẹ́ olóṣèlú ni àbí báwo nítorí pé lóòótọ́ náà bí èèyàn bá lówó lọ́wọ́ téèyàn bá ń yáwó tí ò bá kí ń ṣàwọn ó di dandan káwọn èèyàn kan máa rọ́ tẹ̀lé yàn ṣó ní láti jẹ́ bẹ́ẹ̀ gangan ni àbí ó ní nǹkan míì ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí kí ni ẹ lè sọ nípa MC Oluomo irú èèyàn wo lẹ mọ̀ ọ́ sí báwo ló ṣe rí lọ́dọ̀ yín ṣé ẹ ti bá pàdé rí bẹ́ẹ̀ báyìí tí ì bá pàdé rí kí lẹ máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ nípa nǹkan dáadáa wo lẹ máa ń gbọ́ àbí èwo lẹ máa ń gbọ́ nípa MC Oluomo ó lágbára o nítorí pé MC Oluomo ó dàràbà pẹ̀lú gbogbo làásìgbò tó ṣẹlẹ̀ láàrin òun àti Tafasego bó tiẹ̀ jẹ́ wípé àwọn kan wọ́n tẹ̀lé Tafasego àwọn kan tẹ̀lé MC Oluomo kò sì síjà ń bẹ̀ ẹni tó bá wùyàn lèèyàn lè tẹ̀lé ẹni tó bá wùyàn lèèyàn lè fẹ́ràn bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹ̀sìn tó wà wọ́n máa ń gbà níyànjú fún wa pé ká fẹ́ràn gbogbo èèyàn bó bá tiẹ̀ wá jẹ́ pé a ní loyalty sọ́dọ̀ èèyàn kan kò wá túmọ̀ sí pé ká máa bára wa jà tàbí ká máa jẹra wa lẹ́sẹ̀ àmọ́ tí fọ́nrán yìí ní tà ń sọnù fọ́nrán yìí náà ni pé báwo ló ṣe jẹ́ tí ọ̀pọ̀ èèyàn fi fẹ́ràn MC Oluomo báyìí ẹ̀yin èèyàn wa drop comment yín remember to like, share and follow us. Thanks for watching.